Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lóyìn èdè. Ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé ní àwọn ọ̀run. Adúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. Adúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú o. Adúpẹ́ ẹ jẹ́ kí a rí ọjọ́rú mìíràn nínú oṣù kẹjọ yìí. Ògo ni fún orúkọ yín Ọlọ́run àánú wa tó ṣàánú fún wa, tó mú wa wà láyé, mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára. A ò sí ní ìsàlẹ̀ ilẹ̀ àdẹ́ni àkọlẹ̀bọ̀, ṣùgbọ́n a rí àánú gbà ṣe wà lórí erùpẹ̀. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní Ọlọ́run jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Kí a mọ̀ wípé ẹ̀yin ni ìmọ́lẹ̀ òtítọ́, kí ẹ sì ṣe ìmọ́lẹ̀ títọ́ sí ọ̀nà wa ní orúkọ Jésù. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́rú ọjọ́ 16 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé láti inú òkùnkùn sí ìmọ́lẹ̀ apá kejì, láti inú òkùnkùn sí ìmọ́lẹ̀ apá kejì. A mú àkọsórí wa nínú ìwé òwe orí ìkẹrin ẹsẹ̀ kejìdínlógún. Ìwé òwe orí ìkẹrin ẹsẹ̀ kejìdínlógún tí ó kà báyìí pé ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú sí títí ó fi di ọ̀sán gangan. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé àìsáyà orí kejìdínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé àìsáyà orí kejìdínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìnlá tí ó kà báyìí pé nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò dàbí òwúrọ̀, ìlera rẹ yóò jáde kánkán, òdodo rẹ yóò sì lọ ṣáájú rẹ, ògo Olúwa yóò sì kó ọ jọ. Nígbà náà ni ìwọ yóò mọ̀ pé Olúwa yóò sì dáhùn. Nígbà náà ni ìwọ yóò pé Olúwa yóò sì dáhùn. Ìwọ yóò kígbe, òun yóò sì wí pé èmi ni. Bí ìwọ bá mú àjàgà nínú ìka àti sísọ asán kúrò láàrin rẹ, bí ìwọ bá fa ọkàn rẹ jáde fún ẹni tí ebi ń pa, tí o sì tẹ ọkàn tí à ń pọ́n lójú lọ́rùn, nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yìí yóò sì là nínú òkùnkùn, àti òkùnkùn rẹ yóò sì dàbí ọ̀sán gangan. Olúwa yóò máa tọ́ ọ ní ìgbà gbogbo, yóò tẹ ọkàn rẹ lọ́rùn ní ibi gbígbẹ, yóò mú egungun rẹ sanra. Ìwọ yóò sì dàbí ọgbà tí a bomirin, àti bí ìsun omi tí kìí tán. Àti àwọn tìrẹ yóò máa mọ ibi ahoro àtijọ́ wọn ni. Ìwọ yóò gbé ìpìlẹ̀ ìran ọ̀pọ̀lọpọ̀ ró, a ó sì máa pè ọ́ ní alátúnṣe ẹ̀yà ni. Olùmúpadà ọ̀nà wọn ni láti gbé inú rẹ̀. Bí ìwọ bá yí ẹsẹ̀ rẹ kúrò ní ọjọ́ ìsinmi láti máa ṣe afẹ́ rẹ̀ ní ọjọ́ ìsinmi, tí ìwọ sì pè ọjọ́ ìsinmi ní adùn, ọjọ́ mímọ́ Olúwa, ó lọ́wọ́ o, tí ìwọ sì bọ̀wọ̀ fún un, tí ìwọ sì wu ìwà rẹ̀ tàbí tẹ̀lé afẹ́ rẹ̀ tàbí sọ ọ̀rọ̀ ara rẹ̀, nígbà náà nínú rẹ yóò dùn sí Olúwa. Èmi ò sì mú ọ gùn bí ibi gíga ayé, èmi ò sì fi ilẹ̀ níní Jákọ́bù bàbá rẹ bọ́ ọ, nítorí ẹni Olúwa ni ó sọ ọ́. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Àpẹẹrẹ òkùnkùn mìíràn ni a lè pè ní ìpọ́njú. Bátílómì kò fọ́jú nìkan, ó tún jẹ́ tálákà. Bíbélì kọ sílẹ̀ pé ó jẹ́ afọ́jú oníbàárà. Ìṣẹ̀lẹ̀ yòówù tí ìbá mú kí ènìyàn máa tọrọ kí ó tó jẹ ni à ń pè ní ìpọ́njú. Ìpinnu Ọlọ́run alágbára kì í ṣe fún ọ láti máa tọrọ, ṣùgbọ́n dípò èyí kí ó dára fún ọ. Fún àìmọye ọdún ọ̀tá fi ìjọ sínú òkùnkùn, àwọn olùṣọ́-àgùntàn sì bẹ̀rẹ̀ sí ní fi ìwà mímọ́ wé ìpọ́njú. Èṣù mọ̀ pé o ò lè tan ìyìn rere kálẹ̀ kíákíá tí o kò bá ní owó lọ́wọ́. Mi ò mọ̀ nípa tìrẹ, ṣùgbọ́n ní orúkọ Jésù Kristi mo pàṣẹ rere nínú ìmọ́lẹ̀ kí ó dúró fún ọrọ̀. Òkùnkùn máa ń ṣiṣẹ́ láti sọ ọ́ di tálákà, ṣùgbọ́n iṣẹ́ ìmọ́lẹ̀ ni láti sọ ọ́ di ọlọ́rọ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹsàn sọ wípé nítorí ẹ̀yin mọ oore-ọ̀fẹ́ Ọlọ́run Jésù Kristi, pé òun jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nínú àìní rẹ̀. Ó di tálákà pé kí ìwọ nípasẹ̀ rẹ̀ lè di ọlọ́rọ̀. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, tí ò ń gbé nínú ìmọ́lẹ̀ Ọlọ́run nínú rẹ̀, tí ìmọ́lẹ̀ Ọlọ́run sì ń gbé nínú rẹ̀, mo ní ìròyìn ayọ̀ fún ọ. Gbogbo àwọn tí ó ti sọ pé inú ìṣẹ́ ló máa kú sí, ojú yóò tì wọ́n ní orúkọ Jésù. Àmín. Ìwé Jòhánù kẹta orí ìkejì wípé nínú ohun gbogbo ó fẹ́ kí ó dára fún ọ o, kí o sì máa wà ní ìlera, àní bí o ti dára fún ọkàn rẹ.
bí Ọlọ́run bá fẹ́ kí ó dára fún ọ, bí ó sì ti rí fún ọkàn rẹ, kò ní ṣe ohun tí èṣù lè máa pinnu. Ó máa dára fún ọ. Àmín. Ọkùnrin kan wà tí ó ní aáwọ̀ pẹ̀lú aya rẹ̀. Ó sọ fún ọkọ rẹ̀, màá bójútó bí ẹsẹ̀ rẹ yóò ṣe rìn nínú Èkó yìí. Ọkùnrin yìí ní ọkọ̀ débi pé ó ní ju ọkọ̀ 14 lọ. Nítorí náà, ó kàn fi ìlérí tí aya rẹ̀ ṣe ni ó fi ṣe àwàdà. Ẹ̀wẹ̀, ní ọjọ́ tí ọkùnrin yìí yóò wá sí ilé ìjọsìn wa fún ìgbà àkọ́kọ́, gbogbo ọkọ̀ ti lọ o. Ó ní ọkọ̀ kan ṣoṣo àti 50 kọ́bọ̀ pẹ̀lú rẹ̀. Ó fẹ́ fi owó náà ra oúnjẹ, ṣùgbọ́n ó mọ̀ pé bí òun bá ra oúnjẹ, yóò padà fi ẹsẹ̀ rẹ̀ rìn gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ wípé òun yóò ṣe fẹsẹ̀ rìn nínú Èkó. Nígbà náà, ó pinnu láti ra epo. Nígbà tí ó wá sí ìmọ́lẹ̀, nǹkan yí padà fún un sí rere. Ní ọjọ́ tí ó ń sọ ẹ̀rí rẹ̀, ó ń sílé titun méjì. Ọlọ́run lè mú ọ láti inú ìpọ́njú paraku sí inú ọlá àti ọrọ̀ bí o bá fi ayé rẹ fún un lónìí tí o sì ń gbé nínú ìwà mímọ́. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ lé òkùnkùn ìpọ́njú jìnnà sí mi réré ní orúkọ Jésù. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó lé òṣì ìpọ́njú jìnnà sí mi réré ní orúkọ Jésù. Ìmọ́lẹ̀ Ọlọ́run yóò lé òṣì àti ìṣẹ́ jìnnà sí wa réré ní orúkọ Jésù. Kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge, Olúwàbùkọ́lá Ayako ni ó ka ọ̀run ṣíṣí tiẹ̀ nígbà tí a máa pàdé ní ọ̀la. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.